ẹ̀san rẹ̀ kó máa bẹ ní kọ̀ọ̀kan wa. Alhamdulillah. Ọpẹ́ t'Ọlọ́run ní í ṣe. Alladhi ja'ala qisas al-awwalin. Ọba tó ṣe Alladhi ja'ala qisas al-awwalin. Ọba tó ṣe ìtàn àwọn ẹni àkọ́kọ́ ó sọ̀kalẹ̀ sínú Al-Qur'an láti lè fi ta àwọn ẹni kẹ́yìn, láti lè fi ta wọ́n jígbẹ́yìn tẹ́ ń bọ̀, ẹ̀wọ̀n táwọn ṣe tàbí jẹ wọ́n yà, ẹ̀wọ̀n táwọn ṣe tàbí sọ wọ́n dolóríire. وجعل العاقبة الخير لمن مر على طريق الخير. Ó tún wá ṣe àtibọ̀tán rẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá rìn lójú ọ̀nà rẹ̀ pé àtibọ̀tán rẹ̀ yóò jẹ́ ti yín. وجعل العاقبة الشر لمن مر على طريق شر. Ó sì ṣe àtibọ̀tán abú fún gbogbo ẹnikẹ́ni tó bá rìn lójú ọ̀nà abú pé àtibọ̀tán abú ní ọ̀jẹ́ ti wọn. فنحن نحمده. Ọba tó ní kápá lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa wá ń dúpẹ́ fún un. ونستعينه. Bẹ́ẹ̀ náà là ń wá ìrànlọ́wọ́ rẹ̀. ونستغفره. Bẹ́ẹ̀ là ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀. ونستهديه. Bẹ́ẹ̀ náà là ń tọrọ ọmọnà lọ́dọ̀ rẹ̀ wípé kó ṣàlékún mọ̀nà fún wa. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. Àtúnwá bẹ̀ẹ́ wípé gbogbo aburú nígbà t'Ọlọ́run ó ṣàánú Ànábì wa Muhammad ìgbà àyà rẹ̀ lọ́kọ́kọ́ fọ́ àwa wa náà wá ń wá sọ pé mọ́sà bá wa fọ́ báyà wa kọ́ mọ́ kó sì gba ìdáwọ́ wa kúrò. من يهد الله Torí pé t'Ọlọ́run bá fi mọ̀nà فهو المهتدي irú wọn ní mọ̀nà. ومن يضلل فلا هادي له. T'Ọlọ́run bá sì sọnù kò sẹ́ni tó fẹ́ fi mọ̀nà mọ́. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. Lẹ́yìn ìgbà tá a dúpẹ́ tán a wá ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run ọba tí ò lórogún. السميع الأصوات. Ọba tí ń gbọ́ gbogbo ohùn gbogbo èdè ní ń gbọ́. البصير. Ọba tí ń rí náà. البصير مثقال ذرة. Gbogbo ń tọ́ ma bí ọmọ náà gún Ọlọ́run sì rí tambolo ìfun tí ń bẹ ń bẹ ẹ̀dọ̀ tí ń bẹ nù rẹ̀ sàkì tí ń bẹ nù rẹ̀ Ọlọ́run nìkan lórí. العليم بحالنا. Ọba tó nímọ̀ nípa àṣesí ẹnì kọ̀ọ̀kan wa ẹ tí ń lò dùnú oyí Ọlọ́run ẹ tí ń lò bànújẹ́ oyí Ọlọ́run gbogbo ìtí ọ̀dánú sẹ̀mí Ọlọ́run sàyí padà. وأشهد أن محمدا عبده ورسوله. Àtúnwá jẹ́rìí pa Nábì wa Muhammad bó ṣe jẹ́ gbajúmọ̀ tó ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ sí ní. مؤذنا. Wọ́n ní jẹ́ ẹtí ọmọ pèrún. ولو منعوك. Kọ́dà báwọn èèyàn bá ń kọ̀ fún ẹ pé ó lè pèrún ó lè ṣe bá ó lè ṣàwọ́ mọ̀mọ́dáhùn tiẹ̀ jẹ́ni tí ọmọ pèrún. ولا تكن مؤذنا لأجل المال. Àmọ́ bọ́ ọba wá fẹ́ ni tó bá fẹ́ jẹ́ni tí ọmọ pèrún náà má jẹ́ni tí ọmọ pèrún torí owó. أو على حرص. Àbí nítorí ojú kòkòrò kiri kan pé àwa ní lágbà ó yẹ ká lágbà lọ́sẹ̀ ìta. لأن الله تعالى Torí gbọ́dọ̀ wọn bá lékè ọlá ni. يقدر المعذن في القبر وفي القيامة. Yóò dá gbogbo tí ń jẹ́ làzáni yóò dá wọn lọ́lá nínú sàárè yóò sì dá wọn lọ́lá wájú rẹ̀ lọ́jọ́ àlìkìyàmà. لقول رسول الله صلى الله عليه وسلم. Àwọn bàbá wa ní kèé wá sàròsọ àfáà kan Ànábì Muhammad wá jẹ́rìí sọ̀rọ̀ náà. ثلاثة Ànábì léèyàn mẹ́ta kan bẹ̀. يعظمهم الله تعالى من عذاب القبر. Ọlọ́run ó dáàbò bò wọ́n níbi ìyà sàárè kò ní jẹ wọ́n. الشهيد Àkọ́kọ́ nù wọn náà lẹ́ tó kúkú ṣàhídì والمؤذن àtẹ̀ntì ń pèrò làzáni. والمتوفى في يوم الجمعة. Àtẹ̀ntò kúnjọ jímà bí irú ọjọ́ òní ó kú láàárọ̀ jímà ní ó kú lọ́sàn-án jímà ní ó kú lálẹ́ jímà ní ìyà tó ní jẹ́nu sàárè. ẹnu bá sàkú yóò máa bẹ lọ́nkọ́lọ́ ní òun kújọ jímọ̀ ìjọ sunday ló kù wàdúwò ń tọ́ ọ̀tàdé wàdúwò ń tọ́ ọ̀dàrú wàdúwò ẹ̀yọ palẹ́kú wàdúwò ẹ̀yọ pàdáyíjẹ́ wàdúwò àwọn tó fẹ́ pẹ́lú tó rí nǹkan mọ́nú lẹ́lẹ́
tí ọmọ wa kọ́ táwọn ọmọ wa sùn fún ẹ̀yìn mú ní pọ̀ wọ́n dúró àwọn tó dákọ̀ sáré tí wọ́n rí wọ́ ọlọ́run sì fún ọṣẹ tó tó fẹ́ pọ̀ sí ìgbà kìí àná àwọn ọmọ ẹlẹ́rìn gbogbo ẹgbẹ́ náà wọ́n kù Sunday ọlọ́run wọn sọ wọn yóò sì rí àwọn yóò kó wọn yọ min azabi al-qabr ìyà sàárè wà ní ilẹ̀ kan jùmọ̀ àtẹ́ntọ́ wá kú lórújọ́ jímọ̀ òrújọ́ jímọ̀ ìyàgò mélòó ló ti bẹ̀rẹ̀ ìlú alẹ́ àdínà alẹ́ àmẹ́sìn ó bẹ̀rẹ̀ látàgò 6 lórí jímọ̀ ti bẹ̀rẹ̀ títí tí lè mọ́ àfáà nílò ìwé jímọ̀ ó sì lọ jímọ̀ wọ́n àwọn ọ̀pá jímọ̀ wọ́n dẹnu géètì báyìí ni wọ́n sálẹ̀ wọ́n sì gbọ́dọ̀ lẹ́fà wọ́n tún lè jímọ̀ ó kúrò jímọ̀ ní ìjọba rẹ̀ Sadaqa Rasul. Òdodo lọ̀rọ̀ ànábì kò sí dáútù rẹ̀. Al-mu'adhdhin. Làzánì tí ń pèrò. Yunadika min ajli maslahatika. Yóò máa pèpè nípe pé ẹ wá ṣoríire. Hayya 'ala as-salat. Bọ́bá wá fẹ́ pèpè náà tí ń pèpè bọ̀ yóò ní ẹ wá kírun o, ìrun yá o. Làzánì tí ó pèrò ọgbọ̀dọ̀ yanu sókè. Kìí sí kọ́mọ̀ fún òmúlẹ̀ ní mọ̀kábẹ̀rẹ̀ south ní wọ́n pẹ̀kẹ́ ní microphone public address system. Allahu Akbar Allahu Akbar. Wọ́n ti ní kí èlò pẹ̀lú gẹ́gẹ́ tó fẹ́ lọ wọ́n lónìí. Ẹwà bàbá wà náà. Bí wọ́n bá bẹ̀rù kọ́lá nígbà tí kí ní ètò dé nígbà kan fóònù tún dé tí mo dùn mọ̀ náà àbí kí ní pé kí ní sóró lọ mọ́. Sẹ́tẹ̀rẹ̀ tẹ́lẹ̀ sóró lọ mọ́ ń dùn kábà àgbọ́dá tí gbogbo wọn ń pèrò. Àmọ́ mọ́ ọlọ́run pé gbogbo ìrọ̀rùn dé àwọn náà dùn olójú ọ̀nà àbí wọ́n ti gbàgbé nílé náà. Wọ́n sì gbé wọn ti máa ń pè wọn tó wọ́n bẹ̀rù ọlọ́run pẹ̀lú gbígbé wọn ni. Allahu Akbar Ashhadu ẹni tí ó pè ń gbọdọ̀ yanu yẹn kọ́ máa lọ ọfẹ́ lọ sàárọ́dí kí n ti wá bọ́ bá ti máa pè ló pè. Ọ̀rọ̀ tí bàbá wa ń sọ yìí wọ́n wá fi hàn mí lẹ́ẹ̀kan tí mo wà lọ́dọ̀ wọn wọ́n ní bí Làzánì bá ṣe yanu mọ́ nígbà tí ń pè wọ́n lànàmì ló wí bẹ́ẹ̀ ni ládẹ́tọ̀ lọ́wọ́ ọ̀sán ó ṣe rí. Bẹ́ẹ̀ ni dáadáa ló sì pọ̀ tó lọ́rùn. Hayya 'ala as-salat. Ẹ máa bọ̀ wá kírun. Hayya 'ala al-falah. Ẹ máa bọ̀ wá jèrè. Falidhalika. Nítorí ìdí eléyìí. Maqamu al-mu'adhdhin a'la 'inda Allah ta'ala. Ló fi jẹ́ pé ààyè Làzánì tí ń pèrún ọ̀gá lọ́dọ̀ Ọlọ́run ọ̀gá gidi gan ni wá. كما روي عن ابن عمر رضي الله عنهما gẹ́gẹ́ bí ó ṣe gbà wá látọ̀dọ̀ Umaru kọ́lọ̀ bá wa yọ́nú sí i. أن رسول الله صلى الله عليه وسلم ó ní Ànábì wa Muhammad ìjọ ọlọ́run kọ́ máa bá ọ sọ báyìí pé. من أذن ẹnikẹ́ni tó bá pèrún. 16 سنة ó wá pèrún fún ọdún 16. وجبت له الجنة. kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n là nẹ́bì ní yọ wá ìjẹ́nà dídẹ̀dẹ̀ fún. kẹba mọ̀ bí ó ṣe Làzánì ọlọ́run yọrù sí púpọ̀ bẹ́ẹ̀ bá ń sùn ipò yẹ ti wò ó mú tó aláyé ọjà ni wá yóò pèrò kọ́lẹ̀ lómi ò lórí wọ́n lọ pé ó kù sẹ́jú mẹ́fà yóò tó mọ́ jáde wá pé ọjọ́ yìí òun ká ìwọ̀n mọ́sálásì wọ́n bá kù sẹ́jú mẹ́fà ọjọ́ tó wá lọ mẹ́ta kúrò mẹ́fà lọ́tí kò kún bí àyílé mú sí sáàkù wọ́n sì bẹ̀rẹ̀ wọn. kọ́dà wọ́n là nẹ́bì ní bírò Làzánì ọ̀bá ti fi kárí mi sí kò sí tó lè ní kọ́mọ̀lì gbogbo ládáhùn pé kọ́ wa wọra rẹ̀ níjọ́ kọ́kọ́ máa sọ sáà ní وكتب له بتعظيمه في كل يوم 60 حسنة. bí ṣe máa ń pèrún وكتب له wọ́n máa wá kọ fún بتعظيمه في كل يوم pẹ̀lú gbogbo òun kọ̀ọ̀kan tó pè láyìílà alásàrì mágíríbì
ládàá 60 kí ni jẹ́ 60 ọgọ́ta. wọ́n lè kó lé ikọ̀ ọmọdé sọ̀rọ̀ fún hasana. àmọ́ tó bá ti jẹ́ pé ìkọ́ ọ̀nà lọ́wọ́ ṣe wọ́n wà fún ní ládàá ọgbọ̀n. àni Aisha qalat wọ́n ní ìyá wa ńlá Aisha wa rí báyìí pé radiyallahu anha kọ́lọ̀ bá yọnu sí. kana lin-nabiy sallallahu alayhi wa sallam ó ní mẹ́fà nẹ́bí wa Muhammad ìjọ ọlọ́kọ̀ máa bá. thalathata mu'adhdhinina Lazani mẹ́ta la nẹ́bí ni. Bilal ibn Rabah. Àkọ́kọ́ náà ni Bìlá tó dúdú tàbí Bìlá láwọn olú tí fi wọn àwọn hàtì ẹ̀. Wa Abu Ma'zura. Àti Abu Ma'zura yìí, Abu Ma'zura yìí ó ní bí Bìlá ṣe ń pèrún. Bìlá ló ní kó pèlé ọkọ̀ kan pé Allahu Akbar, Allahu Akbar, ashhadu an la ilaha illallah kó pè báwọn. Àmọ́ Abu Ma'zura yìí bóun bá ti ní Allahu Akbar, Allahu Akbar ṣètò àmọ̀ pé Lazani mi tún máa ń ṣe pé Allahu Akbar, Allahu Akbar, ashhadu an la ilaha illallah lọ́kọ̀ọ̀kọ̀ wílẹ́lẹ̀ kó tó wá pariwo Ma'zura ni wọ́n pè báwọn. Wa Ibn Maktum. Àti Ibn Maktum kò sí bẹ́yẹn ṣe lè pèrún báwọn méjèèjì ṣe pèrún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe pèrún téèyàn wọlé. Wa amma Bilal. Ẹ wá rí Bìlá gangan. اختاره النبي معظم له. Ànábì sàlẹ́sà wípé Lazani ní gangan ni. يعني إيمانه كامل. Torí nígbàgbọ́ Bìlá tó pé pérépé. قدموا بلالا في النار الصحراء. Wọ́n jẹ Bìlá ń yà, wọ́n jẹ ń yà pẹ̀lú iná, wọ́n sún mára òkúta, wọ́n sún mára àpáta, wọ́n wá dáná sí lẹ́gbẹ̀ẹ́, wọ́n wá nà ń dá lábẹ́. وكان بلال مع كل هذا التعظيم. Pẹ̀lú ìyà tí wọ́n wá jẹ Bìlá ń jọ́ náà lọ́hùn-ún. tí wọ́n fi ń jẹ Bìlá ń Tí wọ́n fi ń jẹ Bìlá ń jọ́ náà. لا ينطق شيئا. Kò sọ kankan jáde lẹ́nu rẹ̀. لا ينطق شيئا. Kò gbin jáde lẹ́nu rẹ̀, bọ́rọ̀ kan fẹ́ jáde. Gbogbo àwọn anábì Ọlọ́run tẹ́ ìfọdá wọn bẹ lọ́wọ́ nìkan lóko lórí tó anábì lọ́kà wá jẹ pẹ́ẹ́dẹ́ntì ẹ̀ tó ní wàhálà yìí. ọ̀kan náà anábì Ọlọ́run wọn rẹ̀ má gidi. ìgbà tí mẹ̀nsáàrù kan mẹ̀nsáàrù òun lẹ́ ń pè ní sọ́ọ̀ káà gábítà àwọn abìlá yìí ń lò. mẹ̀nsáàrù kan báyìí ó ti bẹ̀ẹ́ pé Ọlọ́run ti gbé lọ́wọ́ kan lọ́ba nínú ogi ni tọ́ba dún èmi Ọlọ́run yọ owó rẹ̀ kó mu kí wọ́n nà wà níbi ọ̀dọ́ sàkàbàdà dé wọ́n rẹ̀ wọ́ ṣé wọ́n lè rẹ̀ wọ́ jẹ́ àbíbi òfin ta yín sọ̀rọ̀ kéèyàn wà nínú ẹ̀gbọ́n bẹ̀rù gbogbo àfà tẹ́ ẹ bá tún make every statement ibi nígbà ní ẹ̀ máa yìn wọ́n fi kọ́ Ọlọ́run tó ń lò wọ́n lórí túbà ní ìgbìsí ní tó lálẹ́ àbọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ torí ìgbọ́dọ̀ yọ pàmíbàmù tó bá pàmíbàmù ní Ọlọ́run tó ti dá tí mo sì mọ̀ pé tó lè padà ní lóòótọ́ ti kú òní. Àwọn àfáà máa wá ń gbé ìtàn tí bàbá wa sọ yìí, wọ́n máa wá ń gbé síra wọn, bàbá ni wọ́n máa ń gbé síra wọn. Àmọ́wọ̀ tó bá fẹ́ dá lójú wípé Ànábì Zakariya ni wọ́n gé mọ́gi lọ́wọ́ nù Kashafatul Qulubi ọgbà ń bẹ Ànábì Yahya wọ́n bẹ̀rù lórí ni kéèké wọ́n sì ti bẹ lórí. وكان بلال مع كل هذه التعظيم لا ينطق شيئا. Gbogbo òyà pẹ̀lú gbogbo òyà tí wọ́n fi jẹ Bìlá ń jọ́ náà tí wọ́n ń gbé kúta kà lẹ́yìn tí wọ́n ń dáná sí tí wọ́n ń dè mọ́ kúta tí wọ́n ń nà ń bí lálà tààrà yóò mọ ìyá lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá ti máa ń káyẹ̀ la kò sọ nǹkan kan jáde lẹ́nu. إلا أحد أحد. Ẹni tí wí náà ní ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo ni. ويقولون دينك. Wọ́n mọ̀ wá àwọn tọ̀hún tí wọ́n ń jẹ́ yà àwọn kèfèrí tí ń jẹ́ yà wọ́n wá ń wí fún yín pé ẹ̀sìn rẹ tó yẹ kó. اللات والعزى. Òòṣà tá ló yẹ kó máa bá wa ṣe. والعزى. Àti òòṣà àwọn òòṣà táwa ń sìn wà náà ló yẹ kí wọ́n náà máa ìwọ ṣe. tó fẹ́ kọ́ yá Ògún omi Ọ̀ṣun ní ọwọ́ sí. فيقول بلال ربي الله أحد أحد. Òun ti yàtọ̀ jẹ́ náà ni wọ́n pe Ọlọ́run mẹ́sẹ̀ ọ̀kan sí. أبو بكر. Níbi tí wọ́n ti wá ń jẹ́ yà lọ́wọ́ ní Sayyidina Abubakar ọ̀rẹ́ Ànábì wa Muhammad. أبو بكر بهم. Ló ti rìn lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n ti ń jẹ́ yà. فقالوا Wọ́n wá ń wí fún wé. اشتر أخاك في دينك. Ẹ̀ntà náà yìí ahadu ní sọ, a sì mọ̀ pẹ́sìn rẹ̀ náà ní ṣe ra ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn rà lọ́wọ́ wa. فاشترى أبو بكر. Abubakar ló wá fowó ara rẹ̀ ra Bìlá fún Ànábì wa Muhammad.
إنه كان غفارا. gbogbo wa ẹjẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run aláforíjì kò foríjì wa. الحمد لله رب العالمين. ọpẹ́ tọ́lọ́run ọba ní í ṣe ọba tó dá gbogbo àgbáńlá ayé. الرحمن الرحيم. àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run. مالك يوم الدين. ọba olùkápọ̀ ọjọ́ ẹ̀san ni. والصلاة والسلام على رسول الكريم. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bó jíṣẹ́ ńlá alápọ̀nlé nì. وعلى آله وأصحابه وسلم أما بعد. kó máa bá wọn ará ilé rẹ̀ kó máa bá wọn sàábé rẹ̀ àtàláfí Ọlọ́run lẹ́yìn náà. الأذان làzánì ti ń pè mí. هي يعلم بدخول وقت الصلاة. pípèrún tó fẹ́ pèrún ọbẹ̀ jẹ́ àmà ìpé àsìkò òun wọlé dé ni. واجب كفائي. ká wá pèrún bẹ́ẹ̀ ká tó kírun ọ̀ranyàn dandan ni ẹ gbọ́dọ̀ pọ́pọ́ bá ṣe le tó bó ṣe lọ tó ẹ gbọ́dọ̀ pèrún kẹ́ tó kí jàmá. على أهل المدن والقرى. àwọn tí ń bẹ ń lu ni àtàwọn tí ń bẹ ń lé gbogbo àyè tó bá wà tẹ́ bá ti fẹ́ kí jàmá o ẹ gbọ́dọ̀ kọ́kọ́ pèrún kẹ́ tó kí. وفي بداية الصلاة nígbà tí irun fẹ́ bẹ̀rẹ̀ ní kíkí. كانت الصلاة في مكة بغير آذان. àwọn ànábì wa Muhammad àtàwọn sàábé wọ́n kírun ní Mákà wọn ò pèrún àsìkò dà tí wọ́n pèrún ìyá ń bẹ ولا إقامة. kọ́dà wọn ò sì kámà. وهم يجتمعون للصلاة عند وقتها. lásìkò òrùn bá ti tó kálukú sì kójọ wípé àsìkò òrùn lé ọ̀yá ẹja kírun ni kò sáà ń pèrún kò sáà sì kámà. فلما جاء أمر الله àmọ́ gbàtà sí Ọlọ́run ọba dé. رأى الآذان في منامه وأصحابه. ànábì wa Muhammad ó rí pé wọ́n ń pèrún lójú oorun àwọn sàábé rẹ̀ náà sì rí pé wọ́n ń pèrún lójú oorun. وكان عمر بن الخطاب Sayyidina Umar ọba jẹ́ nìkan tó ṣe yí pé قد رأى قبل ذلك ó ti rí bí oṣù kan àbọ̀ síwájú kọ́lọ̀ tó fi ànábì wa Muhammad. فقال النبي ànábì wa ń sọ fún báyìí pé ما منعك أن تخبرني. nígbà tí wọ́n ń sọ gbogbo ẹ̀ pé ànábì ni mo lálàá báyìí èyí náà ni mo lálàá báyìí Umaru ni mo lá ó ti tó sùn kan àbọ̀ ànábì wa ni wọ̀ Umaru èyí ṣe tọ́ lárú àlábẹ̀ láti jọ yìí tó sọ fún mi. فقال النبي ànábì wa dá báyìí pé قم يا بلال ìwà bìlá ọba rí bẹ́ẹ̀ dìde. افعل ما يأمرك به. èyí tí wọ́n pa ọ́ láṣẹ yìí pé kọ́ wáyé wá ṣe tó ní tí wáyé wá ṣe òun náà ní ká wá sí lọ́hùn èyí tí wọ́n pa ọ́ láṣẹ kọ́ wáyé wá ṣe òun náà ní kọ́ wá pèrún ọ̀yá lọ sí. فأذن بلال. bìlá bá pèrún jọrọ ẹ̀ sì wà nẹ́bí wọn. àkọ́kọ́ àwọn pípèrún yọ. وعمر بن الخطاب قام بالسيف. àwọn Umar ọwọ́ dúró lẹ́nu ọ̀nà pẹ̀lú àwọn yòókù tó kù Umar wa mú ìdà lọ́wọ́ báyìí ta ní pọ̀ ta lọ́mọ náà tó fẹ́ tẹ́rí gba kú. فلذلك الآذان واجب على المسلمين. torí ìdí eléyìí àtijọ́ tí wọ́n ti pèrún àkọ́kọ́ lọ́lọ́run ti sẹ́ pèrún òun náà gbogbo ìgbà tí mùsùlùmí bá fẹ́ kírun dandan ní kẹ́ pèrún. لقوله صلى الله عليه وسلم Ànábì wa Muhammad fún wa jẹ́rìí sọ̀rọ̀ náà pé إذا حضرت الصلاة básìkò òun bá wọlé dé o فليعذن لكم أحدكم kẹ́nìkan nù yín kọ́ bọ́ síta kó pèrún. وليومكم أكبركم. kẹ́sì yẹn nìkan nù yín tó dàgbà ẹni ó sì bá wọn fún yín. فشروط معذن ثلاثة. májẹ̀mú tí yẹn fi lè wá jẹ́ làzáni ní mọ́sálásí kan òun náà wá ní. فليكون مسلما. ẹni tí ó jẹ́ làzáni nínú mọ́sálásí tí ó máa pèrún ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ذكرا ó gbọ́dọ̀ jọ́kùnrin عاقلا. ó gbọ́dọ̀ jẹ́ tó ní làákàyè. ولا ينبغي أن يكون عليه معذن يحسن بالمعذن. tọ́ kí wá lọ́tọ́ kí làzáni ó dúró lórí rẹ̀ yí pé nígbà tí mo fẹ́ máa ṣe làzáni yìí o kí ló tọ́ kó dúró lórí rẹ̀ pé ní tèmi ọmọ ṣe ni àwọn náà wọ́n á fẹ́ kà yìí. يحسن بالمعذن yóò máa pèrún dáadáa. أن يكون أمينا. làzáni ó jẹ́ tí wọ́n fọkàn balẹ̀ lólórí tí ẹ ṣe wípé báńkì mọ́sálásí tí wọ́n gbé pamọ́ òun gan ni ó sì kọ́kọ́rọ́ lẹ́yìn yóò jẹ́ olùfọkàntán àwọn afáwọn ń bẹ̀ ọ́. صينا بأعلى صوته. ohun yóò sì máa ga bọ́ bá fẹ́ pèrún عالما. yóò sì nímà
بأوقات الصلاة pẹ̀lú àwọn àsìkò téèyàn kírun ẹni àwọn èkó tiẹ̀ tún sáyé jùlọ kìíní kan ní wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀ síbẹ̀ ni aago méjì bá kọjá báyìí o aago méje bá kọjá báyìí lẹ́kì ìṣáyé o. وأن يعذن على مكان عال كالمنارة. tọ́ ẹ máa wá pèrún yóò máa wá pèrún làzáni ó máa pèrún láàyè kan tó ga gẹ́gẹ́ bí orí sóró nígbà tí ètí ìsẹ́ńjìnì ni o bẹ́ẹ̀ bá gun orí sóró kan lọ́wọ́ bá jábọ́ bí mọ́sálásí ọba yà sí wọn lẹ́bi o. وأن يدخل إصبعيه في أذنيه. bẹ́sẹ̀ ń pèrún jọ wà nẹ́nu ẹ tí wọ́n á pèrún yóò wá kọwọ́ rẹ̀ bọ́ etí rẹ̀. ويلتفت يمينا وشمالا. bí bá wá ń pèrún lọ náà yóò wo apá ọ̀tún yóò sì wo apá òsì. بكلمة حي على الصلاة. níbo ni ó ti wo apá ọ̀tún tí ó ti wo apá òsì bó bá dé hayya ala salati sẹ́mi ẹgbẹ́ kò séńdì níjọ́ náà lọ́hùn tá níbi gbé tó gbẹ́sìn dé káwọn èèyàn bá wá gbọ́ àwọn tí ń bẹ lápò ọ̀tún kí wọ́n bá gbọ́ yọ kọjú sápò ọ̀tún pé hayya ala salati ẹ wá kírun o. hayya ala al-falah. yóò tún kọjú sápá làáfíà yìí pé ẹ máa bọ̀ wá jèrè o gbogbo àwọn tó wà lápò ọ̀tún apá làáfíà kí wọ́n lè gbọ́ kí wọ́n lè wá kírun jọ náà. وأن لا يؤخذ عن أذانه أجرة. Làzáni ò wá ní béèrè owó ìyàkan lórí làzáni tí ń ṣe. إلا من بيت المال. àyàfi tí wọ́n bá fún nínú ilé owó mùmínì pé ìgbà. ọ̀tọ́ kí lára ní ògbérè pé tán. owó sùn ní òbí àdúrà láti dé láti tó dájú owó tí ó gbélé lára ní ẹ̀yọ́ tó tán pa mọ́ ti yọ ti ọ̀gbẹ́ náà yọ ti rí. mi lọ́kàn o. ọ̀tọ́ sí o. فلا يقيم المؤذن الصلاة. Làzáni ò wá lè gbẹ̀rù kúrò. إلا عند حضور الإمام. àyàfi tí màmú bá dé àṣẹ tí Làzáni ò lè gbà lọ́wọ́ ìmáàmù òun náà ni àṣẹ sí kí n pèrún básìkò rẹ̀ bá ti tó ìmáàmù máa retí kí Làzáni ò wá pàṣẹ rẹ̀ kọ́ wá gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ pé ó yá pèrún o kò sí lẹ́yìn òun ẹ̀sìn àmọ́ básìkò òun bá dé tí màmú bá ti tí Làzáni bá ti lè pèrún yóò dúró de ìmáàmù kó jáde tí màmú kò gbọdọ̀ sí kámà. إلا عند حضور الإمام. àyàfi tí màmú bá jáde lọ́wọ́ ni ọ̀yà bismillah màmú dénú ní màmú àwọn màmú mi pé bí ìbá ti jáde ẹ̀ gbọ́dọ̀ kí wọn kọ́dà àwọn tàná àwọn sẹ́dẹ̀ wípé tàná kí wọn lẹ́yìn nígbà tí ò ní káyìlá. kọ́dà ní ọ̀nà ìgbà bá gbéyàn pé ṣáájú kí ó kù ní mọ́tọ́lásí nínú ni tí wọ́n mú òtí dédé àgbà ojú kọjá sẹ́kú mẹ́ta ajọ́bàdì ṣáájú kí wọ́n ẹ̀ẹ́dẹ̀rún ajọ́bàdì ẹyẹ lómi ẹyẹ lómi. الدعاء بخير بعد الأذان لقول النبي صلى الله عليه وسلم. wọ́n ní àdúrà wa lóore lẹ́yìn ìgbà tí Làzáni bá pèrún tán. الدعاء لا يرد بين الأذان والإقامة. wọ́n wá lànàbí wá jẹ́rìí sí pé àdúrà ṣíṣe o wọn ò ní dá padà láàrin ìgbà tí Làzáni pèrún àti èyí tí ó fi sìkámà wọn ò ní dá padà. ولكن àmọ́ o إذا سمعتم مؤذن nígbà tẹ́ ẹ bá gbọ́ tí Làzáni ń pèrún ẹ wá mọ́sálásí ní abẹ́ wa mí kan. فقولوا مثل ما يقول المؤذن. ìyẹn ṣàdúrà lásìkò ìyẹn ṣàdúrà yìí tí Làzáni ń wí lọ́mọ wí ọba ní ashhadu an la ilaha illallah wọn ló wí bẹ́ẹ̀ ọba ní ashhadu anna muhammadu rasulullah ó ní sallallahu alaihi wasallam hayya ala salat la hawla wala quwwata. أقفونا bàbá wa la dúró bí lónìí. إن شاء الله bọ́bá díjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. سنتكلم على ما بقي. wọ́n ní àtúmọ̀ ṣàlàyé tó kàn lọ. علينا بالصلاة. wọ́n lọ dọwọ́ ẹja máa kí wọn. علينا بالعبادة. wọ́n lọ dọwọ́ wa pẹ̀lú ká máa sin lọ. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم